bí wọ́n ṣe fi àyè yìí lẹ̀ nínú ààfin tí wọ́n fi kọ́ mọ́sálásí gbogbo ẹ̀ kò ṣe yẹ àwọn bàbá wa. Nígbà tí àwọn bàbá wa tó pèsè yìí sì débẹ̀, àwa wà pẹ̀lú wọn tí wọ́n ń pè wá ní òrèkóòrè. Bí nǹkan kan bá ṣẹlẹ̀ nínú mọ́sálásí, wọ́n yan àwọn special committee láti jẹ́ wípé ká máa mójútó àárín. Àwa náà là ń sì mójútó ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó wà nínú mọ́sálásí tó jẹ́ ti àtijọ́ láti ọwọ́ àwọn special committee ìlà ti pààrọ̀ gbogbo èsì tuntun tó wà níbẹ̀. Bẹ́ẹ̀ náà ni àwọn tó tún jẹ́ èèkàn nínú òlù tá a bá pè wọ́n tí wọ́n bá wa dá sí. Nígbà tí ọ̀rọ̀ yídì tí ó ṣẹlẹ̀ tá a rí pé yídì tá à ń lò tẹ́lẹ̀ ní general tí bàbá rí pé ó ṣe fẹ́ kó fẹ́ máa because it goes to our special committee ni wọ́n pè táyì sí arrangement bí a sì gbé yídì lọ síbòmí. Gbígbé yídì lọ síbòmí, àwa special committee làwọn yẹn tó náà wá, àwa láti mọ́ ta sí mẹ́. Ìmáàmù tí ó dẹ̀ wà ń bẹ̀ ní ìsìn kìí ṣe ìmáàmù àkọ́kọ́ tí àkọ́kọ́ yẹn lásìkò tiwa yìí náà. Ìmáàmù tí ó gbéṣẹ̀ tó kú mẹ́ nígbàtí wọ́n fi ìmáàmù jẹ, àwọn special committee ni wọ́n gbé táàjì sí. Gbogbo ètò sì lọ wọ́ọ́rọ́wọ́ láì mú wàhálà dání. Àmọ́ eléyìí tó ṣẹlẹ̀ yìí nígbàtí bàbá yìí gbéṣẹ̀ tí wọ́n ní kí wọ́n mú ìmáàmù wá, bàbá ti dàgbà, kí wọ́n ní kí wọ́n mú ìmáàmù wá láti yá ilára, bàbá ti dàgbà, àgbà ti dé sí bàbá. Tàbá wò gan yíyan ìmáàmù pàtí wọ́n yan ìmáàmù tọ́líàtì, a rí pé bí ọjọ́ 23 péré ni bàbá lò, torí bàbá òun tipátipá ni bàbá ń fi mọ́ tí lọ. Gbogbo àwọn ilé alára yìí tí wọ́n dẹ̀ ní àwọn fẹ́ dìde láti jẹ́ ipé ẹni yé sọmọ ilé àwọn wọn ọ̀dákẹ́ nígbà. Nígbàtí wọ́n sì ní wọ́n yan tọ́líàtì, ìyẹn náà ni a bẹ̀rẹ̀ wàhálà nínú òru tó wá jẹ́ pé social media ni wọ́n wá ń lò tó fi jẹ́ pé gbogbo nǹkan wá ń dàrú. A fẹ́ kí ìlú Ògbómọ̀ṣọ́ dàrú. Àtàwọn tí wọ́n mọ̀ pa bí gbogbo nǹkan ṣe ń bọ̀ nínú ìlú wa tẹ́lẹ̀tẹ́lẹ̀, tí wọ́n mọ̀ bá ṣe yan ìmáàmù wa, gbogbo kálùkù wa ń dá sí láti jẹ́ pé kí wàhálà ó ṣẹlẹ̀ nínú ìlú wa. Gbogbo ọ̀rọ̀ tí ò yẹ kí wọ́n mọ́ sọ sí kábíyèsí wa wọ́n wá ń sọ láti fi dá wàhálà alẹ́, tó sì jẹ́ wípé àwọn tí wọ́n wà níbí wọ́n pọ́n àwọn ọba ìlú míì lé, wọ́n wá fẹ́ mọ́ yẹpẹrẹ ọba tiwa. So pẹ̀lú ìdí eléyìí arọ gbogbo àgbáyé lápapọ̀ láti jẹ́ wípé kí wọ́n mọ́ gbọ́ àwọn tó bá ṣẹlẹ̀ dáadáa kí wọ́n tó mọ́ dá sí. Ọlọ́run kò ní sí wá ní àdàlú, Ọlọ́run kò sì ní sí wá ní àdẹ̀sìn. Bàbá wa tó wà ń bẹ̀ yìí kó mọ́ bàjẹ́, bàbá wa ọba Ghandi Afọlábí Ọláoyè orúmọ gẹ́gẹ́ Ọlọ́run kó bá lọ́rẹ̀ ní wọn. Bàbá wa ń wà very very careful. Tá a bá dẹ̀ wò kò sí ẹni tó lè sọ yìí pé ó fi ọba wa ibi tó ti sọ̀rọ̀ kan tí ò yẹ ni. So pẹ̀lú ìdílé yìí a fẹ́ kí wọ́n má fi ẹnu àbùkù kan ọba wa, torí gbogbo ìlú yòókù náà ló ní ọba tiẹ̀. Àwa wọn ò dẹ̀ fa àbùkù kan wọ́n, àwa náà sì jẹ́ fi àbùkù kan ọba ìlú mi, torí a mọ̀ yí pé nǹkan kan náà ní gbogbo wa. So Ọlọ́run ló yàn wọ́n sípò, a sì máa tẹ̀lé wọn ní. So ọ̀rọ̀ mọ́sálásí gbogbo wa tá wà ń kálẹ̀ yìí
ààrẹ mùsùlùmí ń bẹ níkàlẹ̀, aṣojú mùsùlùmí ń bẹ níkàlẹ̀, gbogbo wa yìí náà la kọ́ mọ́sálásí, akọ́ sí Èkó, afọwọ́ ara wa ayan ìmáàmù síbẹ̀, akọ́ sí Ògbómọ̀ṣọ́ bí wọ́n ti bí wa yìí, afọwọ́ ara wa ayan ìmáàmù síbẹ̀. Mọ́sálásí eléyìí mọ́sálásí ti ìlú ni, àwọn ọba ni wọ́n ní, àwọn ọba ni wọ́n ní. Bọ́ba bá sì wà ń bẹ̀, nígbàtí ọba wa tó gbéṣẹ̀ tó wà ń bẹ̀, bí ètò bá fẹ́ dàrú lọ́dọ̀ àwọn Christian, wọ́n ń gbé wá sọ́dọ̀ bàbá wa kábíyèsí, wọ́n sì dá sí wọn yanjú ẹ̀ fún wọn. So bí ẹ bá wá ní ọba tí ó bá jẹ́ pé ó wá jẹ́ Christian, kìí ṣe yí pé kó mọ́ lè dá sí ìtò bá rújú nílùú. So wọ́n bá bàbá wa wọ́n pè lẹ́yìn ẹnìkan, ìtò sì tọ́ ni wọ́n sí, wọ́n yẹn ìgbìmọ̀ láti wo gbogbo wúlẹ̀wúlẹ̀ tó ṣẹlẹ̀, wọ́n sì gbé àbájáde wọn, wọ́n gbé síwájú wọn. Gbígbé síwájú wọn, ìtú gbogbo mùsùlùmí wá sọ, iná ni wọ́n ń tẹ̀lé. So eléyìí àrọ gbogbo ẹni tí ó bá dá sójú ọ̀rọ̀ wa kí wọ́n jọ àfẹ́ ogun àfẹ́ ọ̀tẹ̀, a sì fẹ́ kí wọ́n fi ìlú wọn sílẹ̀ wọ́n wá máa dàrí ìwárú. Ọlọ́run ní dàrí ẹ̀kọ́ àwa ní owó òsì níbi láti dá ètò òṣùlẹ̀ ìlú àṣìbẹ̀. So àrọ gbogbo wa kí gbogbo wa a máa gbọ́ àgbáyé Ọlọ́run ọba yóò bá wa tò sí bá ṣe fẹ́. Àwọn ará ilé Ayílára ni wọ́n sọ yí pé Imam Toliat Yunus kìí ṣe ọmọ ilé àwọn. So pẹ̀lú gbogbo eléyìí òun náà ni à ń gbé yẹ̀wò. Ọlọ́run ọba yóò bá wa tò. Ẹjọ́ wà ní kóòtù, nígbàtà bá gbọ́ àbájáde kóòtù, Ọlọ́run ọba á kọ́ wa mọ̀ sí. Ẹ ṣé púpọ̀. Adúpẹ́ lọ́wọ́ ẹ̀yin nínú òpé bí ọ̀rọ̀ náà ti jẹ́ lẹ́kọ́ yìí. Àwọn òní sọ pé bákan náà jẹ́, ṣùgbọ́n lágbára Ọlọ́run, àwọn aládẹ̀gà lágbára Ọlọ́run, ọ̀jẹ̀ òní jẹ wá. Bismillahirrahmanirrahim. Bismillahirrahmanirrahim. Inna a'tainaka al-kawthar fasalli. Ṣé adúpẹ́ o?